Ẹ kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, olùfẹ́ wa, àwọn alátìlẹ́yìn wa, olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, a dúpẹ́ fún àánú ńlá láti àrígbà láti rí ọjọ́rú mìíràn èyí tí ó kẹ́yìn nínú oṣù kejì. Ògo, ìyìn àti ọlá ni fún orúkọ yín. Ire, ìbùkún, àlùyọ àti ìgbéga yóò rú wá fún wa lẹ́yìn ní orúkọ Jésù. Ọ̀rọ̀ tá ò sì gbọ́ yóò ṣe ayé àti ọkàn wa ní rere, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Ẹni ọjọ́rú ọjọ́ 26 oṣù kejì. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé ilẹ̀ ilégùn, ilẹ̀ ilégùn. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Máàkù orí ìkẹrin ẹsẹ̀ ìkeje. Máàkù orí ìkẹrin ẹsẹ̀ ìkeje. Díẹ̀ sì bọ́ sáàrin ègún, nígbà tí ègún sì dàgbà sókè, ó fún un pa, kò sì so èso. Ìgbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Máàkù bákan náà, orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkọkàn, orí ìkẹrin ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ìkọkàndínlógún. Máàkù orí ìkẹrin ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ìkọkàndínlógún. Àwọn wọ̀nyí ni àwọn tí a fún sáàrin ègún, àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà, àníyàn ayé àti ìtànjẹ ọ̀rọ̀ àti ìfẹ́kùfẹ́ ohun mìíràn, ó sì bọ́ sínú wọn. Wọ́n fún ọ̀rọ̀ náà pa, bẹ́ẹ̀ ni ó sì jẹ́ aláìléso. Wàyí, ẹ̀tẹ́ tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbóhun tí olùṣọ́ àgùntàn inú ọkọ̀ Adéjàre Adébóyè ní fún wa ní ẹni ọjọ́rú. Lónìí, màá tẹ̀síwájú lórí ìjíròrò mi nípa oríṣiríṣi ilẹ̀ tó wà, nípa ṣíṣe àgbéyẹ̀wò ilẹ̀ ilégùn. Ègún léwu o, wọ́n sì máa ń fún ohunkóhun tó bá bọ́ sí ìhà wọn, wọ́n á máa fún pa. Nígbà tí ènìyàn bá gbé ìgbé ayé tó ń gbọ́n owó lọ, nígbà tí àwọn ènìyàn bá ń gbé ìgbé ayé tó ń gbọ́n wọn lówó lọ nítorí wọ́n fẹ́ ṣe kárí mi, wọ́n ń gbìn sórí ilẹ̀ ilégùn nìyẹn. Fún àpẹẹrẹ, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ lè gba ilé tí owó oṣù wọn kò lè san. Wọ́n á ra aṣọ olówó iyebíye àti ọrọ̀ tí agbára wọn kò gbé. Wọ́n á sì jẹ gbèsè tí kò ní ìtumọ̀ látàrí kí wọ́n lè gbé ìgbé ayé irọ́. Nígbà tí o bá gbé ayé afẹ́fẹ́ yẹ̀yẹ̀, o kó owó rẹ sínú ilẹ̀ ilégùn nìyẹn o. Òwe kan sọ wípé, ṣe bó ti mọ ẹlẹ́wà ṣàpọ́n. Olùfẹ́, o gbọ́dọ̀ kọ́ láti máa gbé bí o ti mọ, kí o má sì ṣe ìpinnu ìgbésí ayé rẹ látàrí àwọn ohun tí o kò ní. Àwọn ènìyàn kan máa ń kó sí páńpẹ́ yìí nítorí irúfẹ́ àwọn ọ̀rẹ́ tí wọ́n ní. Ìwé mímọ́ sọ pé ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú. Ìwé orin Dáfídì orí ìkíní ẹsẹ̀ ìkíní. Tí o bá ní àwọn ọ̀rẹ́ tó ń náwó yànfùn láìka iye tó jẹ́, o lè tètè kó sí páńpẹ́ kí o sì wọ gbèsè. Ègún tún lè túmọ̀ sí àwọn nǹkan tó mú kí àpò ènìyàn ní ihò. Nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì padà dé láti oko ẹrú Bábílónì, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ tẹ́ḿpìlì. Ní àsìkò kan, wọ́n dáwọ́ dúró, wọ́n sì pa ọkàn wọn pọ̀ sórí kíkọ́ ilé ara wọn nìkan. Hágáì, ó bá wọn wí, torí wọ́n hùwà ìmọ̀tara ẹni nìkan. Wọ́n kọ̀ ilé Ọlọ́run sílẹ̀. Ó sọ fún wọn pé ohun tí wọ́n ní kò ní tẹ́ wọn lọ́rùn rárá. Ìwé Hágáì orí ìkíní ẹsẹ̀ ìkẹrin dé ìkẹfà. Ọlọ́run kò ní yọ̀ǹda ọgbọ́n rẹ̀ fún ọ̀pọ̀ nítorí ètò ìṣúná wọ́n ní fún àwọn tí yóò lo. Ó fẹ́ yọ̀ǹda ọgbọ́n rẹ̀ fún àwọn tí yóò lo ọrọ̀ wọn fún, kì í ṣe fún àwọn tí yóò lò fún ìfẹ́kùfẹ́ ara wọn o. Tí ó bá jẹ́ pé ti ara rẹ nìkan ló mọ̀, òun kó ègún dà sórí ilé rẹ nìyẹn o. nítorí ìmọ̀tara ẹni nìkan máa ń fún
ìbùkún Ọlọ́run láyé ẹni pa. Ọ̀pọ̀ ènìyàn ń gbàdúrà àti àwẹ̀ fún àlùyọ nítorí ètò ìṣúná. Ẹ̀wẹ̀, díẹ̀ rí ọgbọ́n fún àlùyọ bẹ́ẹ̀ gbà nítorí díẹ̀ kò rí ọgbọ́n fún àlùyọ bẹ́ẹ̀ gbà nítorí Ọlọ́run kò lè fọkàn tán wọn pé wọn yóò fi ọrọ̀ náà tóun bá fún wọn ṣòfò lórí ìfẹ́kúfẹ̀ẹ́ nì. Ǹjẹ́ Ọlọ́run lè fi ọkàn tán ọ bí láti máa tẹ̀síwájú ní fún iṣẹ́ rẹ̀ lẹ́yìn tí ó bá bùkún fún ọ ní ti ètò ìṣúná? Ṣé ìwọ yóò máa bùkún fún iṣẹ́ Ọlọ́run bí? Ǹjẹ́ ìwọ yóò túbọ̀ máa ṣe àníyàn nípa ìjọba rẹ̀ nígbà tí ó bá dé, tí ìlérí rẹ̀ bá ṣẹ sínú ayé rẹ ní ti ètò ìṣúná? Olùfẹ́, bẹ Ọlọ́run kí ó mú èyíkéyìí ìwà tí ó lè pa ìbùkún rẹ̀ láyé rẹ, kí o sì ṣe ìlérí fún un pé ìwọ yóò máa fi ṣáájú ní ìgbà gbogbo, kí ó bá lè dá ìbùkún rẹ̀ lù ọ́, kí ó lè dá ìbùkún rẹ̀ lé ọ lórí. Kókó àdúrà: Baba, wọ inú ọkàn mi kí o sì mú gbogbo ìwà ègún tí yóò dí mi lọ́nà sí ọgbọ́n rẹ fún ètò ìṣúná kúrò. Baba, jọ̀wọ́ wọnú ọkàn mi o. Mú gbogbo àwọn ìwà ègún tí yóò dí mi lọ́wọ́, tí yóò dí mi lọ́nà sí ọgbọ́n rẹ fún ètò ìṣúná. Mú kúrò nínú ayé mi kí n lè sìn ọ́ pẹ̀lú gbogbo ohun tí mo ní, kí n lè sìn ọ́ pẹ̀lú gbogbo ọrọ̀ mi. Olúwa yóò ṣèṣe fún wa ní orúkọ Jésù. Àmín. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ìkẹ́ àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ohun àní nàá ni ó dàbọ̀.